Salamu alaikum o. Mo kí gbogbo ilé ẹ káàsán o. Àtúndé o. Lórí ètò Ọ̀làjúdé. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé oríṣiríṣi ló wà nílẹ̀ Yorùbá. Gbogbo ewé àti egbò tí Ọlọ́run ọba mi ṣẹ̀dá wàláì ó ṣẹ̀dá wọn nítorí kó lè wúlò fún mi, kó lè wúlò fún wọn náà ni. Gbogbo bí àwọn àìsàn kọ̀ọ̀kan ṣe wà ni Ọlọ́run mi fi ìtọ́jú wọn sínú ewé àti egbò kọ̀ọ̀kan tó sì fi ìmọ̀ rẹ̀ tó fi mọ àwọn bàbá wa pé tó bá rí báyìí o bẹ́ẹ̀ ṣe máa lóore, tó bá rí báyìí o bẹ́ẹ̀ ṣe máa lóore. Ó wá fọ́n káàkiri bí kálukú bá ṣe wá máa lò ni ó ṣe máa lò. Tí a bá wò dáadáa n tá à ń pè lóògùn n tó pamọ́ ni nígbà kan, torí pé ọwọ́ tí àwọn bàbá wa fi mú kí ẹyọ àtàrí mẹ́sàn-án àti gbólóhùn pé wá máa lọ kó tó jáde síta ẹni yóò sin gbà dáadáa kó tó rí gbà. Ṣùgbọ́n àwa ọ̀dọ́ sìn àwa wò pé òkè o kíní yìí ó ń parun lọ díẹ̀díẹ̀ nítorí pé ẹ̀sìn ó ti fẹ́ máa gba ọ̀pọ̀lọpọ̀ tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀sìn ó yàtọ̀ gédéǹgbé. Ìdí nìyí torí pé ẹlòmíín wò pé oògùn tí wọ́n ń wá kiri tí wọ́n ń ṣe kíní kan làwọn kan ń fi ṣe kíní sórí afẹ́fẹ́ yìí kò rí bẹ́ẹ̀ o. A sì mọyì rẹ̀ di ọ̀la. A sì mọyì agbára tí ń bẹ ní agbára bàbá wa tí ń bẹ nílẹ̀ Yorùbá. A sì mọyì rẹ̀ di ọ̀la yálà ní ọ̀nà ìtọ́jú ni tàbí ní ọ̀nà ìjàngbara. Nítorí náà a mọyì rẹ̀ o. A sì kí àwọn bàbá tí wọ́n ti ṣe wàhálà sílẹ̀ lórí wíwá ewé àti egbò, ìmọ̀ ìjìnlẹ̀ nípa ewé àti egbò pé tá bá mélèé kí ló ń ṣiṣẹ́ fún. Mo lọ jẹun níbì kan ọjọ́ wo nínú bóyá jẹrin àbíjọ́ wo mo lọ jẹun níbẹ̀ ni ọkùnrin yẹn wá ń sọ̀rọ̀ pé òun mọ Yorùbá kà dáadáa, ó ń ka nǹkan kan lórí fóònù kò wá pè dáadáa. ẹni kejì ẹ̀ wá ní bó ṣe ń pè ló wá lóun mọ̀ ká dáadáa pé nígbà tóun wà ní ọ̀rọ̀ oko lọ́dọ̀ bàbá òun pé olùwọ́n bá wọn ka àkáǹtì pé ṣùgbọ́n kó ṣe lè tóun rántí mọ́ ń bẹ̀ ní ìsìn mo ní bó ṣe rí fọ́pọ̀lọpọ̀ náà nìyẹn torí pé a mọ̀ pé yóò rí báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ló dé bá rẹ̀ ń bẹ̀ o tí ó wù láti ṣe ṣùgbọ́n bá rẹ̀ ń bẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe ju kó gba kámú lọ. Ìwọ tó rò pé bàbá wa máa ń sọ pé kìí ṣe ẹni tó ní gbogbo oògùn ńlò lóògùn bí ìṣe pé tó bá jẹ́ pé ẹyọ̀kan àbí méjì ló ní lọ́wọ́ kó rí pé ó dán ọ lójú pé méjì tó ní lọ́wọ́ yìí àbí wọ́n pa mí kú pẹ́lẹ́bẹ́ iṣẹ́ ni àfi ibi tí ń bá nà sí ni òṣìṣẹ́. Èyí tó ní lọ́wọ́ òun tó rò pé kò wúlò ó wúlò o ṣùgbọ́n àwọn tí ń wá tí wọ́n ń fi owó wà lò tí ìbá pàdé ọjọ́ tó bá wọn pàdé ló mọ̀ pé tó wà lọ́wọ́ ẹ̀ ó wúlò gidigidi. Ọlọ́run ò tí ì kádàrá kẹ́ ẹ pàdé ni. Ǹjẹ́ gbà pé ewé ọ̀sọ́pọ̀tu ewé gbégbé mo kàn fi sọ̀rọ̀ ní o èyí sọ pé oògùn ní o èyí sọ pé ó ti yé yín jàre. Tá a bá mú pọ̀ iṣẹ́ báyìí ní í ṣe àwọn tí wọ́n ń wá sẹ́ni pé ewé méjì péré ni pé tá a bá mú pọ̀ bóyá tari láfikún bóyá kan ni láfikún. Tíyàn bá pàdé àwọn tí wọ́n ń wá iṣẹ́ tí ń ṣe tí wọ́n mọ̀ tí ò jọ lójú ǹjẹ́ ó gbà pé ó lè bí mílíọ̀nù fún ọ. Ọ̀pọ̀lọpọ̀ ní èrò bẹ́ẹ̀ mílíọ̀nù ó lè bí fún ọ torí pé ẹni tí ń wá tó ṣe pé tó ti wá wa ṣùgbọ́n torí pé ẹ̀ tí pàdé bí ìgbà tí nǹkan yẹn kò wúlò ló ṣe rí lójú ẹ̀. Ó dìgbà tó bá pàdé ẹ̀ ó dìgbà tó bá pàdé wọn ìgbà náà ló tó mọ̀ pé nǹkan tó gbé lọ́wọ́ nǹkan tó wúlò ni. Ẹyọkan tó mọ̀ ó mọ̀ pé nǹkan tó wúlò ni. Ní tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí lónìí òun náà ni Aleko alẹ́. Eléyìí tí mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí ó yàtọ̀ sí pé
bóyá torí ìdákọ́lẹ̀ bóyá torí kinní kan ló fà á tí ò fi ṣe mọ́, ó yàtọ̀ o. Nílé tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí, tí wọ́n bá mú tá a bá lò ó yóò ṣiṣẹ́. Tí wọ́n bá mú pé èèyàn ti dàgbà ẹni ò jẹ́ kí ó ṣiṣẹ́ mọ́. Ẹ má gbàgbé pé àwọn bàbá wa wọ́n ń wọ 80 tán sì ń bímọ o. Bẹ́ẹ̀ ni 80 years wọ́n sì ń bímọ. Mo sì rí sample kan sì wà ní bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Bàbá yẹn bímọ nísìnyí kò tí ì pọ̀dún 10. Bàbá yẹn ti ọjọ́ orí ẹ̀ nísìnyí yóò ti tó 90, yóò ti wọ bí 95 years. Ó sì wà lóko ọ̀dọ̀ títí wa. Ó bímọ àbígbẹ́yìn ẹ̀ nísìnyí kò tí ì ju bóyá ọdún 10 sí 12 sá. Ẹ wá wò. Àṣírí yìí oríṣiríṣi kinní ni à ń rí ló pọ̀ káàkiri lóòótọ́. Ṣùgbọ́n eléyìí tí wọ́n bá ní tó wà lọ́wọ́ ẹ̀ tó mọ̀ kó dájú, yóò níyì lójú ẹ o. Bẹ́ẹ̀ ni yóò níyì lójú ẹ. Kí lẹ́ bá mi wá? Ẹ já wá ewé ẹ rán mi létí ẹ ti jẹ́ mi gbàgbé o. Ẹ já wọn bá bọ̀. Ẹ já wá eegun ọwọ́ ìgalà méjèèjì tíwájú ọwọ́ ìgalà méjèèjì eegun ẹ̀. Ẹ já wá. Tá bá ti wá wà. Ẹ já wá egbò kànrànjọ́gbọ́n. Egbò kànrànjọ́gbọ́n, ìkarahun àkúsíjú, orí ìjàpá mẹ́ta, ilé ajá, ilé àgbò, pọ́nkípọ̀nkí ọrùn adìẹ, okó ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó bá yọ dáadáa tó bá ṣe fẹ́. Tó bá yọ dáadáa tó bá ṣe fẹ́ ni o. So èso síìsì àtakọ òkúta. Àwọn nǹkan tá wà ní. Ṣé wá rí eegun ọwọ́ iwájú ìgalà yìí méjèèjì ni o. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní sun. Tá bá ti ń sun ká máa lọ. Tá bá ti ń sun ká máa lọ. Ìkarahun náà ká sun ká lọ. Egbò kànrànjọ́gbọ́n ẹ jẹ́ á lọ̀ kó kúnná. Egbò ìdun-pàtà á lọ òun náà ó wà ńbẹ̀ o. Á lọ òun náà yóò kúnná. Ṣé wá rí gbogbo àwọn kinní tá bá ti wá lọ tán á wà lọ wá ẹnu òpìrè. Ṣé ẹnu òpìrè á kó sínú apẹ á bu iyọ̀ lé lórí á wá jó. Tá bá ti jó á rọ pamọ́. Kò tiẹ̀ lè tán kì í tán tí mo fi ń sè mí. Ṣé rí gbogbo àwọn kinní tí ṣé rí pọ́nkípọ̀nkí ọrùn adìyẹ yìí orí odó láti gé o. Orí odó láti gé. Etí odó láti gé. Á wá kó gbogbo ẹ̀. Ṣé wá rí kinní okó ọ̀gẹ̀dẹ̀ yẹn á sá ó máa gbẹ. A máa lọ papọ̀ mọ́ ni. Ẹ já wá bu kinní tá jó eléyìí tá jó ká bù sínú ìgò tàbí ragolis water. Ó sì wà odidi ẹ̀ sì wà ní kinní yẹn táyé à ń tà. Àwọn nǹkan tá lọ á wá dà lé lórí. Tá bá ti wá dà lé lórí á wá mú akọ òkúta á sa akọ òkúta kéékèèké á dà sínú ẹ̀. Èso síìsì á jù sí. Á wá rọ oyin lé lórí tí ó bo gbogbo nǹkan yẹn pátápátá mọ́lẹ̀. Á wá gbé pamọ́. Tó bá ti wá di ẹ̀yìn ọjọ́ 6 sí 7 látò máa lò. Látò máa lo oyin yẹn. Látò máa lò. Tí kódà ó yàtọ̀ sí pé ìdákọ́lẹ̀ ní í ṣèyàn tàbí pé kinní ìyàtọ̀ wà ńbẹ̀. Ìdákọ́lẹ̀ ò ní gbà bí kí nǹkan ọmọkùnrin má le lọ. Tó bá ń lo kinní ni mo sọ o. Ìdákọ́lẹ̀ máa ń fà kí nǹkan ọmọkùnrin má le o. Ẹ má sì mí gbọ́ o. Ìdákọ́lẹ̀ máa ń fà pé kí nǹkan ọmọkùnrin má le. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ń lo kinní yìí yóò jí dìde. Lágbára tìpátìkúùkù yóò jí dìde. Tó bá yẹ pé wá ṣàkíyèsí ṣé mọ̀ pé àwọn obìnrin àwọn ìyàwó wa tá ń fẹ́ k'Ọlọ́run ó ṣàánú tó bá rí pé eléyìí ó yàdí bí kan ti mú nǹkan ọmọkùnrin ẹ̀ kan ti ta sínú aṣọ funfun ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé nǹkan ọmọkùnrin ò ní tó bá padà fi sílẹ̀ kì í sábà le tó
bó ṣe yẹ kó ṣe lè mọ́. Kíní oko ọ̀gẹ̀dẹ̀ ọ̀tọ̀ lélẹ̀ tí mo tún ń sọ yìí, ọ̀tọ̀ mo ti parí tìyẹn o, pé tó bá ti wá jẹ́ pa wá ṣàkíyèsí pé ṣe ni ìyàwó wa dọ́gbọ́n sí fún wa. Oko ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, oko ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì àti pọ́nkípọ̀nkí àti olùdí atare kan àjò níbi ẹ̀yìn ìbàdí wa báyìí, níbi ìbàdí, níbi igun tó wà ń bẹ̀, a rọra sín gbẹ́rẹ́ kan síbẹ̀, a fi kìíní yẹn rá apá itan wa ní kìíní báyìí, a wo ibi tí ó yẹ kí kìíní yìí kó dé, tá a bá pé ó bá tiẹ̀ ṣe tán a sín ibẹ̀, ó lè jẹ́ tọ̀tún ó lè jẹ́ tòsì, a sín ká máa lo àwọn kìíní, ká máa lo kìíní olóyin yìí pé mo fi sílẹ̀ kò ní iye bí mo fẹ́ báyàn sí, iye tí màá gbà kò dínkù, kò mú ìnira kankan lọ́wọ́. Torí ẹnìkan ń sọ pé kò yẹ iṣẹ́ báyìí kìíní kankan, iṣẹ́ wo lèyàn lè fi sílẹ̀, ẹ dákun ẹni téèyàn bá lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ pé ó bá bó ló ṣe fẹ́ dé ọwọ́ èèyàn. Ṣùgbọ́n mo fi dá yín lójú pé tí ẹ bá ń lo iṣẹ́ yìí, ṣe pé ìkan wà àwọn bàbá wa, àwọn tí eléyìí tí mo fẹ́ sọ àwọn èèyàn ti mọ̀, àwọn bàbá wa ti mọ̀ tó jẹ́ pé wọ́n kàn rọra yọ igi ẹ̀ báyìí ni wọ́n kùn lá, tí wọ́n fi kú nǹkan wọ́n máa lé ni. Eléyìí mo fẹ́ kẹ́ jẹ́ ká gbìyànjú ẹ̀ wò, pàápàá jùlọ àwọn bàbá tí wọ́n ti láti bí 60 sókè tí nǹkan wọn, a sì rí ọ̀dọ́ náà tí ó ṣẹlẹ̀ sí tẹ́wé kò ní yọ tó bó ṣe yẹ kó ṣe yọ, kò ní yọ tó bó ṣe yẹ kó ṣe yọ. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní lo àwọn ká ṣe é sínú ilé, ká máa lo àwa ọkùnrin, a rí pé a padà nínú èpè bí wọ́n ń sọ nínú èpè nínú àdúrà, ẹ padà fi kan ránṣẹ́ pé ẹni yìí sì sọ bẹ́ẹ̀ o. Ẹ má jẹ́ kó dìgbà tí kò sẹ́ni tí ò wúlò fún o, kò sẹ́ni tí ò wúlò fún. Ẹni tí ò tí ì ṣe báyìí ó ń bọ̀, ó ti ń bọ̀ ní stage tí irú ẹ̀ ó máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n tá a bá tètè múra láti ilẹ̀ tá a ti ń lò, a ti kápá ẹ̀ kó tó di pé yóò máa ṣẹlẹ̀. Mo kí wa lẹ́ẹ̀kan sí o. Ṣé wá rí pé nígbà míì ká má jẹ́ kí bóyá nǹkan tí wọ́n ń sọ kéèyàn má jẹ́ kó affect ṣe mọ̀ pé ìrònú òun kópa tó pọ̀. A bá ní pé ká wo bí ìgboro ṣe rí, ó lè jẹ́ kí ṣe mọ̀ kíní líle rẹ̀ rí inú kíní ló ti ń wá, ṣùgbọ́n yóò dá lé tá a bá ń lò, yóò dá lé, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sí nǹkan tó wù kó gbé sọ́kàn, yóò ṣiṣẹ́ tiẹ̀ dandan ni. Ọlọ́run ràn wá lọ́wọ́. Mo kí wa lẹ́ẹ̀kan sí o. Òní ni ọjọ́ ajé, gbogbo wa ni a rí ajé jẹun o. Ajé yóò wá fi ilé mi àti yóò wá fi ilé wa sí ibùgbé o. Ẹ bá mi comment, ẹ like ẹ, ẹ sì bá mi share ẹ. Ẹ bá mi share ẹ, ẹ like ẹ, ẹ follow page Tewétegbò Oníwòsàn Herbal Center ni. Ẹ bá mi like ẹ, kẹ follow ẹ, ẹ bá mi share ẹ. Òun náà ni pé ẹ ń gbádùn àwọn ètò wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti tèmi 08061408254 fún ẹni tí àwọn nǹkan kan ò bá yé nínú iṣẹ́ tá a sọ yìí tó fẹ́ ṣe béèrè. Kì í ṣe pé ẹni tí ó dúró pé kí n tó tún àlàyé ẹ̀ dá sí fún òun o. Ṣé nǹkan tí mò ń sọ só yé? Kì í ṣe ẹni tí ó sọ pé kí n tún àlàyé nǹkan yẹn padà tún ṣe láti bẹ̀rẹ̀ dópin fún òun o. Tẹ́ bá ní béèrè lórí ẹ̀, gbogbo ẹ̀ náà ni á dáhùn. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́.